lè kó òun lọ ṣùgbọ́n fi owó ṣe ẹrú fẹ́ pé bí ọba wà tó ọba ní kó ṣe ní ó ṣe làwọn ẹlẹ́sìn ti Islam fi gbà wípé ohun tá a lè pera wa jù lọ́dọ̀ Ọlọ́run ní ká gbàgbé à ẹrú sìn rẹ ni wá o torí pé bọ́ ọba ní kílẹ̀ oṣù kò sí ohun táwa lè ṣe tá a fi pé kọ́ mọ́ sùn tọ́ ọba ní kátẹ́gùn ọjà kò sí ohun táwa lè ṣe tí ó pè ọmọ ìwọ lọ wà in control èyí táwọn fi pé ọmọ rẹ ni wá kápẹ́yà sọ pé ẹrú sìn rẹ ni wá kéré rẹ ó lè wú yányán pé kódà wọ́n juwọ́ jù sẹ́lẹ̀ fún ṣe pé bàbá rẹ ni tó ní ọmọ Ọlọ́run lòun tá a bá rí àlàyé gbé kalẹ̀ fún yọ̀ọ́yà pé dáàdì ní sọ pé òòrùn tí wọ̀ lọ